hello. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ mà. Yes sà. Igi ìgbéyàwó ètò kílẹ̀ ńlá kọjá mà. Yes sà. Wọ́n náà kọjá mi wípé èmi àti ọkọ mi òótọ́ ẹ̀gbọ́n ọkọ mi tú ẹ̀ ni mo ṣe fẹ́ ṣùgbọ́n ọkùnrin yẹn ó ti àlè yíyàn ó ti pọ̀ jù débi pé tí bá tiẹ̀ sọ̀rọ̀ báyìí kò kì í fẹ́ gbọ́ fẹ́ẹ̀sì mi pé tiẹ̀ fẹ́ gbóhùn mi wàhálà ti pọ̀ bí ò ṣe pé òun àti obìnrin wàhálà yẹn tiẹ̀ ti wá pọ̀ jù débi pé mi ó tiẹ̀ ti wá sún mi ṣùgbọ́n àlè yíyàn mi ṣáá ó ti sún mi jẹ mi wá ní kékeré kí ni mo lè ṣe. Kí ni èjì yín mà? 50. Marriage yín ti pa many years? 25. Ẹ bí ọmọ mélòó fọ́kọ yín mà? Mẹ́rin. Kí ni èjì àkọ́bí yín? Marriage wa bí 24 first born ti wọ 25. Marriage yín ti pa many years báyìí mà? 24. Ṣé first born yín ti marry mà? Rárá sà. Ó wà ní school. Bẹ́ẹ̀ni sà. Ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ta ló rán wọn ní school? Àwọn méjì ṣì wà ní ìkan ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ tọ́gbọ̀n ṣẹ̀fẹ̀ wọ school láti wà ní. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn mà ta ló sanwó school wọn mà? Àjọ ń ṣe náà ni. Ẹjọ́ mọ̀ ṣe náà ni. Wọ́n fi yẹn gbé wọn lórí ètò. Ẹjọ́ ń ṣe náà ni àbí? Ọkọ yín ṣàṣàwò léèwé àwọn ọmọ yìí náà fi ti yín náà kún àbí? Bẹ́ẹ̀ni. Ta ló ń fowó jẹ́ lẹ́nu lé? Tó bá torí ẹ̀ èdè náà fi kún. Ẹjọ́ ń gbé náà ní láti bí 20 ọdún àti mẹ́rin sẹ́yìn mà. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ń ṣe inú ilé náà ni. Ẹ̀dẹ̀ ń gbélé ara yín. Àgbélé ara wa ò kò ìkọ́lé o. Ok. Bẹ́ẹ̀ ṣe náà yẹn fẹ́ fọ́ ní díẹ̀ wọn tí ì kọ́lé. Ẹ farabalẹ̀ débi pé kọ́ ẹ farabalẹ̀ wọn tí ì kọ́lé. Ìrìnàjò olúwa kì í ṣú náà ìbọn ń tọ́jú ilé wọ́n ń tọ́jú gbogbo ẹ̀ ṣé ó yí sí ilé náà ni. Ó nílẹ̀ ó lọ tà fún ara àwọn àlè rẹ̀. Tẹ́sán náà nù àlè náà lẹ́ẹ̀ dárúkọ bí èsì pálí náà ló tà fún tẹ́sán náà jẹ́. Ta ló sọ fún yín? Àlè rẹ̀ náà ni. Ẹ̀yin máa lé wọn tó sọ fún yín ni. Bẹ́ẹ̀ni ó máa ń sọ fún mi ó máa ń sọ̀rọ̀ nìyẹn fún mi wá máa sọ pé àbúrò mi tó ọmọ ìlú kan náà ni àbúrò mi ìjọ tí mo wá lọ sọ́dọ̀ yẹn nìyẹn wá sọ fún mi pé ó ta ilẹ̀ fún òun. Ṣé ó wá sọ fún yín pé òun fẹ́ ọkọ yín? Kò ní sọ kò ṣe sọ. Báwo lẹ̀yin ṣe wá mọ̀? Ṣé sí rẹ̀ náà ni ọba sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ dáadáa ó ní. Kí lẹ wí? Nínú fóònù ẹ̀ gan píkṣọ̀ tó wà táwọn ilé rẹ̀ tájọ ìyá tí wọ́n ń gbé nílera wọn. Ẹ lò mà kí lẹ fẹ́ lórí ètò yìí mà? Fẹ́ kẹ́ làmí lọ́yẹ̀ ni. Nípa kí ni? Pé kí ni kí n ṣeré àlè ó ti pọ̀ jù. Kọ́ yín kọ́kọ́ yín mọ́ yàlè mọ́. Mo tún lọ. Ìtẹ́ ẹ lè ṣe lélẹ̀ tí òfin ní yàlè mọ́. Bóyá kẹ́ ẹ jẹ́ kí olùsọdún wọn kọ́ mọ́ ṣiṣẹ́ mọ́. Jẹnẹrétọ̀ wọn akẹ́fẹ́ kan lu jẹnẹrétọ̀ kẹ́ ẹ lù pátápátá kẹ́ ẹ lù patán yányán kọ́ mọ́ ṣiṣẹ́ kankan mọ́. Sódà kò ní wúlò fẹ́yìn náà mọ́ bẹ́ẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ń kọ́ mà. Ṣé ẹ gbọ́ òtọ́rọ̀ lórí ètò yìí? Ok sir. Ẹ ṣe kí lẹ pé èjì yín mà? 50. Good. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń tajà ni. Ṣẹ́yìn náà ti nílẹ̀? Èmi ṣe ń gbìyànjú ni. Kí ló dé tí ẹ̀yin náà ò tí ì nílẹ̀ late 50? Tẹ́ ń bú ọkọ yín pé ọkọ yín talẹ̀ fẹ́ nìkan. Ọkọ yín tó talẹ̀ fẹ́ nìkan àwa tá a jọkùnrin gbà míì ọ̀pọ̀lọpọ̀ kan la máa ń pàṣù tẹ́yìn obìnrin ò kì í mọ̀. Àìmọye dúkìá tọkùnrin míì ní tí ó gbé tà nítorí kó lè bá gbọ́ bùkátà nu létẹ́yìn òdẹ̀ nímọ̀ tí yín. Ìtẹ̀sán náà ni pé torí àlè kan tí ń yàn ni ọ̀rọ̀ ọkùnrin dàbí ẹni tó jalè lẹ́ẹ̀kan tó bá wá aṣọ àrán wọn ò ní aṣọ olè tó jà náà ló dàbóra ní. Ẹ ti ká ọkọ nílẹ̀ kan tàbí ẹ̀ẹ̀mejì kó ń yàlè nígbò tí wàá talẹ̀ fẹ́ nìkan yẹn ń sìn mà ní tó túmọ̀ sí ni pé ó ti talẹ̀ fún àlè ẹ̀ bó ṣe wá bí ẹ̀yin náà kún ṣiṣẹ́ ẹ wà lé 50 mà kí ló dé tẹ̀yin náà ò tí ì ralẹ̀ lé 50 ẹnìkan ṣàpèlẹ̀ kan sìn age 42 ó nílé ara tòun lòun ń gbé mà òun dẹ̀ ń bọ́kọ òun bẹ́ bí ọkọ ẹ̀yin dẹ̀ wà lé 50 ká ẹ tó mọ ká àwọn ọkùnrin má gbè léèbù
ní àpẹẹrẹ tí mò ń mú wá fún yín yìí o. kẹ́ ẹ tún máa ka àwọn ọkùnrin má gbélébùú nínú ìrìn àjò ìgbéyàwó ní àpẹẹrẹ tí mò ń mú wá fún yín yìí o. ọkùnrin tí above 50 years yìí sìn kí ni èjì ọkọ yín mà? 57. 57. kìí ṣe pọ́kọ yín ò serious ni ò tí ì jẹ́ kán ti ralẹ̀ kán kọ́lé. ẹ má jẹ́ ń tàn yín. máa sọ gbólóhùn kan. ilé ayé fúnra rẹ̀ àfi ká máa bí ọlọ́run aṣẹ̀dá ká dẹ̀ máa kíyèsára. gbogbo èèyàn ayé fúnra rẹ̀ bí ọlọ́run ṣe wáyà ayé àti ibi tá a bára wa nínú ayé ní ìlú tá a bára wa àwa dúdú ayé gan fúnra rẹ̀ bí ọlọ́run ṣe wáyẹ̀ kò ṣetán láti pe ẹnikẹ́ni àfẹn tó bá ràánú gbà. àdúrà yín ò tí ì tó nìyẹn máa bóyá ń wò pé torí pé ọkọ yín ti ń yàlè ẹ wá má dùà ẹ wá yín sílẹ̀ ẹ má jẹ́ ń tàn yín bẹ́ẹ̀ fọkọ yín lẹ̀ tẹ́ lọ fẹ́ lómi náà yẹn ó yàlè ẹ kàn lè mọ́mọ́ owó tí mo ní mò ń ya yín yẹn. ẹ má sọ pé torí pọ́kọ yín ti ń yàlè kan bóyá ẹ wá ká ọkọ yín ó ti di nọ́mbà burúkú nìyẹn. tẹ́ ẹ bá fi ìyẹn tẹ́ ẹ fi kọkùnrin má gbélébù wo obìnrin tó ń gbọ́ mi ojú ẹ̀ ò ta mí ojú rí o kó o lọ fẹ́ lómi yín ó yàlè. asmat jura wa lọ ní. ẹ gbàdúrà kí iṣẹ́ yín ó di ní ńlá ẹ gbàdúrà kí iṣẹ́ ọkọ yín ó di ní ńlá ilé ò tí ì ṣú kankan ẹjọ́ fìfẹ́ lò ìtàn pè lọ́kùnrin lẹ́rí yẹn. ẹlẹ́ẹ̀bí ọmọ mẹ́rin fọkàn yín. ẹ lò wá ṣọkùnrin wà nù wọn. rárá. kò sọkùnrin nínú wọn. ó tiẹ̀ dá báwọn. ọkùnrin tí ò sínú wọn yẹn àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ẹ gbọ́ mi dáadáa ọkọ tán náà máa fi ọ́ yálè kì í ṣèpè èpè kọ́. kẹ́ ẹ fi ẹ̀kọ́ yẹn kọ́ wọn iṣẹ́ obìnrin lobìnrin máa ń mójútó á dẹ̀ máa gbọ́kọ ẹ̀ nímọ̀ràn wà á máa gbọ́kọ ẹ̀ mọ̀ràn ni òní bọ́kọ ẹ̀ jẹ́ òní láti bọ́kọ ẹ̀ jà. àwọn náà sọ fún yín gbòbá pé mọ́mì ọlọ́ọ̀ bá ń gbọ́ ṣé ẹ rí Túnjí ó ní girlfriend kan bì kan ní tẹ̀sán ni pé gbẹnu ẹ̀ sọ òun tán pè lọ́kùnrin nìyẹn bàbá rẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn mi kàn má gbélébùú ilé ọkọ ẹni là á gbé mójútó ṣẹ́ ẹ. ayé yín ò ní bàjẹ́ mà. ẹ dẹ̀ nígbà kọ́kọ́rọ́ kú pẹ̀lú agbára Ọlọ́run ẹ ra àánú gbà yín àtọkọ yín pẹ̀lú agbára Ọlọ́run ẹ dẹ̀ jèrè àwọn ọmọ ọkọ yín ò dẹ̀ ní bọ́ sọ́wọ́. bó ṣe jẹ́ nìyẹn mà ẹ kú kalẹ̀ o.